ọba Ṣọ̀ún ti lò Ògbómọ̀ṣọ́ ṣé ń gbẹ̀ jẹ́ màámù ló jẹ́ gbèsẹ́yìn wọn àbí nítorí pé ọba Ṣọ̀ún jẹ́ kìrìsìtẹ́nì ní ò jẹ́yìn ọ́fíìsì apá àtọ̀dọ̀ wọn. èmi Dàúdù Ògògó lọ́kọ́ jẹ́ nọ́mbà 1 tọkọ bá Dr. Tọ́lé Ajá pé mo kọ́ fẹ́ wádìí pé àáfà yìí bú ọba àáfà máa ṣe wáàsí ni mo sì wádìí mo sì dìde lé mo lọ bá àwọn ọ̀tọ̀kùlú Basọ̀run of Ògbómọ̀ṣọ́ ẹni tí ń jẹ́ ààrẹ mùsùlùmí of Ògbómọ̀ṣọ́ ẹni tí ń jẹ́ Ajánásí of Ògbómọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ ìkànnì 5 nígun Ṣọ̀ún mo sì lọ Ògbómọ̀ṣọ́ ní 1, 2, 3 láti ṣèwádìí kí ni ìwádìí tí mo sì ṣe kí ni wọ́n ní ń ṣẹlẹ̀ kí lẹ́ni yìí ṣe wọ́n ní kì í sọ ọmọ àlè mo sì wádìí téèyàn bá sọ ọmọ àlè mo fẹ́ wádìí mo wá lọ inú ilé gangan ní family house gangan ẹ jẹ́ lọ béèrè tẹ̀ máa lágbájá ìsọmọ inú ilé èèyàn sáré bàbá rẹ̀ dà ẹ̀gbọ́n dà àbúrò dà ìbéèrè lé o mo lọ Ògbómọ̀ṣọ́ ni o. ẹ ti yín mọ kí fóònù mọ́lẹ̀. mo lọ bẹ̀ certificate primary school rẹ̀ dà wallahi mo rí ti secondary school dà mo rí kí ni ọmọ mọ̀lẹ́bí local government mo rí mo wá padà sọ́dún àti ẹ̀ ní òní tí mo mọ̀ rírè ẹ̀yin ẹ fún mi lẹ́dà àti yín. tẹ́ ẹ fi sọ pé kì í ṣara abẹ. tẹ́ ẹ fi pé kì í ṣara abẹ tí màá rí láàárọ̀ ọ̀la ló kù. wọ́n lè jí mú wa. mo lè rí tí mo bá rí láàárọ̀ ọ̀la o. ìṣe náà ní pé Dr. Tọ́lé mọ̀ gbẹ ẹ̀tọ́ torí pé àwọn bàbá wa wọ́n lẹ́ni tó bá di ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mú ẹ̀tọ́ tí ò ní lọ́dọ̀ ẹ̀. àwọn àrídájú tẹ́ ẹ rí ló jẹ́ kẹ́ ẹ gbè lẹ́yìn Dr. Tọ́lé. lóye dúró lórí òtítọ́. ń gbẹ̀ dúró lórí òtítọ́ ibo lẹ fi sí. ọgbọ onímọ̀ àbísí. ẹ sáà ní latan. níbo lòótọ́ wà ẹ̀yìn ta lòótọ́ dúró sí. ẹyọ kan tèmi nínú. ẹ̀yìn ta lòótọ́ dúró sí. ní ọba ní àbẹ́yìn ìmáàmù. lónìí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí lọ́dọ̀ Dr. Tọ́lé àná. lẹ́wà. bẹ́ẹ̀ ni. ṣé n ló jẹ́ pé ńgbà tá a ṣe tọ̀bá ní chief imam ti ìlú Ọ̀yọ́ Dr. Tọ́lé tó ní controversial issue pẹ̀lú ọba tìlú wọn lẹ́ni ó wá ṣe wáàsí lọ́dọ̀ chief imam ti Ọ̀yọ́ pé bóyá wà lẹ́jọ́ tún ṣerú rẹ̀ náà lọ́jọ́ iwájú fọ́ba tọ̀yọ́ kọ́. Dr. Tọ́lé ó ti di ohun wáàsí gbogbo ibi tó kálukú ń pè káàkiri oníwàásí ìjọ náà tá a pè méjì ni Professor Aláró àti Dr. Tọ́lé ìgbìmọ̀ tó pe Dr. Tọ́lé èmi gbàjálága ni a sì ní ìgbìmọ̀ tó tó 42 àjọ dámọ̀ràn láàrin ara wa pé ta láà pè tí ó wàá ṣe wàásù gbogbo ògbọ̀n 42 ní àfẹnù kò sí Professor Aláró àti Dr. Tọ́lé. ẹ sì ẹnìkan kò jayín lè kanna pé sí òní dàbí pé ńgbà jẹ́ pé ìmáàmù ń bọ́ bá fa nǹkan lọ́dọ̀ tiẹ̀ ìmáàmù náà lẹ́ni wọ́n mọ̀ wá ṣe wá sí níbi tí ẹ̀rù òní máa ba orí adé pé ìṣẹ́jú mi náà ti ń ṣe kínní àbí kò ní kankan ṣe. tí bẹ́ẹ̀ ni pé ìmáàmù tó bá múra kankan wípé òun wọ́n takò ọba àlú ìmáàmù tó bá múra kankan pé òun wọ́n takò ọba àlú fúnra Ọlọ́run ò ní wà lẹ́yìn rẹ̀ ìtì ń bẹ ńlẹ̀ yìí ṣe pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń bá ọba àlú jà ìtì ń bẹ ńlẹ̀ ní ìṣe ni pé ọba àná ló ti yan ìmáàmù kìí ṣe pọ́ba Ògbómọ̀ṣọ́ ọ̀sìn lọ yan ìmáàmù ìyẹn sì bá sọ̀rọ̀ ńlẹ̀ ok aráalé wọn ni kìí sọ ọmọ inú ilé àwọn nítọ́kàn ni pé ẹ̀mẹ́rìí wá lọ́tún ẹ̀mẹ́rìí wá lọ́sí ó sì wà ní kóòtù nígbà kóòtù bá sì dájọ́ iná làámọ̀ kìí ṣe wípé a mú wa níwà àgbo wọn jà tó fi dùn ní àárọ̀ ní bá fẹ́ ṣe prógrámù ní Ògbómọ̀ṣọ́ ọba Ṣọ̀ún ni màá kọ́kọ́ ṣàdúrà fún kí n tó ṣe wàásù. ọ̀dà